Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé àti lókè òkun, mo kí wa wípé a kú dédé àsìkò yìí o. Ẹ̀yin ọmọ aládé, mo mà kí yín. Ọ̀rọ̀ kan ló mà tún ta mí lólobó tí mo sáré ní kí n sáré mú wá sí wájú yín láàárọ̀ yìí, lọ́sàn-án yìí, lálẹ́ yìí, níbi tó bá ti bá yín náà ni. Ẹ̀yin Yorùbá lẹ́bọ o, ẹni ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Ọba Olúwo tún ni o. Eléyìí tó tún wá gbé jáde yìí ó tún wá kọ sísọ ṣé késekése la sọ pé àti rí tẹ́lẹ̀. Ọba Olúwo ti gbé kàsàkàsà jáde o, bàbá késekése. Ẹ̀yin èèyàn mi, mi ò fẹ́ pẹ́ jù lórí ọ̀rọ̀ yìí. Sáré bá ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan tí arákùnrin tiẹ̀ kọ́kọ́ sọ nípa Ọba Olúwo náà. After fídíò yìí mo ṣẹ̀bá wá fún yín ní àwọn fídíò bíi méjì kan mo máa pápọ̀ báyìí fún yín kẹ́kọ̀ọ́ tún wo itú àti àrà tí Ọba Olúwo ń dá lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú owó Palestine ní ká pè ní owó àbówó Mẹ́kà àbówó Mẹ́kà tó lọ filẹ̀ Yorùbá gbà tó gbé wá sílé tó wá display fún wọn lọ́hùn owó Saudi Arabia tó lọ gbà. Ẹ̀yin èèyàn mi, ẹ farabalẹ̀ dáadáa, ẹ bá mi wo fídíò yìí. Gbogbo ayé ǹjẹ́ ti gbọ́ o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lágbàáyé ṣé ẹ ti gbọ́, ṣé ẹ gbọ́ ń tó ṣẹlẹ̀ láàfin Olúwo lónìí, òun látún ní kẹ́ ẹ gbọ́ o. Eléyìí tún gáyà tó lágbára o. Ṣé ẹ gbọ́ pé Olúwo ti ń jẹ́ orúkọ tuntun báyìí? Wọ́n ti sọ Olúwo lórúkọ tuntun, wọ́n ti sọ Olúwo lórúkọ tuntun. ẹ pé kọ oní sọ Olúwo, orúkọ tí wọ́n sọ Olúwo lónìí. Gbogbo àfáà tó wà nílẹ̀ Yorùbá pátá láwọn àfáà ilẹ̀ Yorùbá tí wọ́n yọjú tí wọ́n wá sáàfin Olúwo lónìí, orúkọ tí wọ́n sọ Olúwo ni ẹ jẹ́ ń dákọ̀ ẹ̀ fún yín. Olúwo ni aṣíwájú gbogbo ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá káfàtà báyìí, aṣíwájú gbogbo ọba mùsùlùmí tọmọ rẹ̀ ní mùsùlùmí nílẹ̀ Yorùbá báyìí. Ìyẹn ni pé Emir of Yorùbá land, Sultan of Yorùbá land. Orúkọ tó Olúwo ṣẹ̀ṣẹ̀ ń jẹ́nu fún gbogbo ẹni tí ó bá ti gbọ́. Kékulé ọgbọ́ kó sọ fún toko, kádàn ọgbọ́ kóró fóbẹ̀. Orúkọ tó Olúwo ń jẹ́nu Sultan of Yorùbá land, Emir of Yorùbá land. Ẹ̀sìn òbí ayé tá a mú wá fún inú o. Ó kí í nítorí pé kì í ṣe pé torí pé ẹ jẹ́ ọba nìkan, ṣùgbọ́n nítorí pé ọba tí ó gbé ìsìláàmù lọ́wọ́ nìyí. Alhamdulillah. Èèyàn ò sì ní gbé ìsìláàmù lọ́wọ́ kọ́lọ̀ mọ́ máa pọ́nlé ní gbogbo àyè tó bá dé. Kódà bí ẹnìkan bá rí yín láàfáà ní ìmáàmù nílẹ̀ Yorùbá wa yìí, tí ọba pọ́n yín lé kó bàbàrà yín, òun náà lè má jẹ́ nǹkan mọ́ láéláé. Torí pé irú ọba tó dàbí yín mi tí rò pé mo rí níjọ́ mo ti pọ́n. Ẹ ń sọ pé ò sí rí kí n tó pọ́n, ṣùgbọ́n níjọ́ tí mo ti pọ́n lẹ̀ Yorùbá yìí, ọba tó gbójú tó gbóyà tó gbónu tí ó jáde tán yányán wípé nǹkan mi ò sí lẹ́yìn Ọlọ́run. Níjọ́ mo ti gbọ́n tí ìrírí ẹ̀yin là kọ́kọ́ tí mo kọ́kọ́ rí. Mo wá bẹ lọ́hùn nínú àánú ẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ẹ jábọ́ láéláé. Àmín. Ẹni Ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. Àmín. Olúwo, Ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. Àmín. Ṣé bóun ló fà yín sókè, Ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. Èèyàn ò lè mọ iye Olúwo jù báyìí lọ. Àbàwọn tí wọ́n bá bá wa ṣe hajj 2024 tá a ṣẹ̀ṣẹ̀ dé, hajj 1445 lèèyàn mọ̀ pé ọba lolúwo. Torí pé ńgbà wọ́n tún dé Mọ́kà, ọba náà tún ni wọ́n. Nígbà táwọn ọba míì ń bẹ ń bẹ tẹ́nìkan kan mọ̀ pé wọ́n wá. Kò sẹ́nìkan tí ń bẹ ní gbogbo àgbáńlá ayé yányán tí ọmọ polówó wá Mọ́kà lọ́dún ni. Àwa táwa wà ń bẹ pẹ̀lú wọn mọ̀ pé alọ́ba ńlẹ̀ Yorùbá tó ṣe é yangàn. Ẹ̀ǹtẹ́ wá ṣe tó dùn mọ́ mi ju Olúwo ẹ̀ mọ́ Mọ́kà. Òun ni pé bàtàwọn Lárúbáwá ní ẹ sọ̀rọ̀, ẹ gbé àṣà wa lárugẹ, torí pọ̀pọ̀lọpọ̀ wò pé ẹ pàtàkì àṣà. Èèbó ń bẹ ńlẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹ ṣe èèbó, àwọn Lárúbáwá náà àwọn tẹ́ ẹ jọ jókòó wọ́n gbé èèbó dáadáa. Ṣùgbọ́n ẹ wá ń sọ èdè Yorùbá bó ti yẹ kọ́ bá máa sọ. Eléyìí lẹ fi tayọ àwọn ẹgbẹ́ yín, Ọlọ́run ò ní bà inú jẹ́ láíláí. Àmín. Gbogbo Olúwo púpọ̀. Wọ́n tó wá kí yín lẹ́ẹ̀kan sí i. Torí pọ̀pọ̀lọpọ̀ ọba náà lakúkú lọ kí gbà wà Mọ́kà, àwọn tó ń retí kí láǹfà wọn ni ẹ̀yin tó ń pọ̀ ní nǹkan gbà tá a dọ́dọ̀ yín. Ọlọ́run ò ní bàyìn ló jẹ́ láíláí. Wala la hawla wala quwwata. Ire wọlé, ọba ìmọ̀mọ́ àgbà ní
ìkiri wọlé àwọn náà ni wọ́n jókòó ní ẹgbẹ́ ọ̀rọ̀ àgbà sí ìlú. Bàbá wa àgbà bàbá ìmọ̀mọ̀ àgbà ní Èjìgbò àwọn náà ni wọ́n bẹ ní ẹgbẹ́ wọn yìí tí wọ́n kí bàbá wa lẹ́ẹ̀kan. Àwọn àmọ̀ bóyá ilé mọ́tòkèsè tìwó náà ni mọ́tòkèsè ti ìdìbò náà bóyá nǹkan náà ni. Bàbá wa ìmọ̀mọ̀ àgbà fún Òbòkun local government torí pé lára àwọn first class imam ní Ọ̀ṣun state náà ni Òbòkun wà. Bàbá ìmọ̀mọ̀ àgbà ní Òbòkun àwọn náà ni wọ́n dìbò yìí. Bàbá ìmọ̀mọ̀ àgbà ní ìlú Ẹdẹ àwọn náà bóyá iṣẹ́ ìlú náà ni ó fà á. Ṣùgbọ́n tá a bá ti rí ọ̀rọ̀ Balógun tí wọ́n jẹ́ ajánásí àgbà nílùú Ẹdẹ àti nínú àwọn ni. Tọ́ bàbá ìmọ̀mù ní Ìkìrun àwọn náà iṣẹ́ ìlú bóyá náà ni ìpèsè ìjẹ̀ka. Ṣùgbọ́n tá a bá ti rí bàbá wa Naibul Imam ní Ìkìrun méjì làwọn wá kó papọ̀ General Secretary Ọ̀ṣun State League of Imam and Alfa wọ́n tún wá jẹ́ Naibul Imam Ìkìrun àwọn tẹ̀ tí ń wákàtí ti fẹ́. Tọ́ bàbá wa ìmọ̀mù ní Ọ̀ra àwọn ni wọ́n ṣojú Ìlá local government bàbá wa Fásitì ní Ọ̀ra. Gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ àwọn náà ní alátẹ̀lé gbogbo àwọn bàbá wa ìmọ̀mù báwa náà ṣe ń tẹ̀lé bàbá wa ìmọ̀mù ti ọ̀dọ̀ wa ń bí bọ́lá aláàmú ti lọ́kọ́ jẹ́ kí aláṣẹ pẹ́. Nígbà wọn wá sálámọ̀ sí bàbá táwọn bá dé wo olórí ìlú náà lákọ́kọ́ sálámọ̀ sí bàbá wa sálámọ̀ sí wọn tán àwọn àwọn ọgbà àjọbọ lọ sí orí fíìdì ọlọ́run jẹ́ kí alẹ́ ní ìlú kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل على محمد وعلى آل محمد وسلم. A dúpẹ́ fún Ọlọ́run Ọba. President General fún onílù wọn náà fà fún Ọ̀ṣun àti ọba àwọn ahimá tí wọ́n wà níkàlẹ̀ àti bàbá wa Olúwo tí àwọn fi gbogbo ayé wọn ọlọ́ọ̀dì kan wọ́n fi ṣe tẹ́sí gbọ́dọ̀ láàyè ọlọ́run tí ẹ ń gbà láàyè ọlọ́run àgbà yín náà láàyè torí èyí tí ẹ ṣe fún League of Alfa ìmọ̀ pé láwọn bàbá wa ẹ̀wọ́ padà sọ ètò gbogbo League of Alfa tí wọ́n sọ láwọn bàbá wa ìmọ̀ ní pé Olúwo wọ́n sì ṣe dáadáa o wọ́n gba àlàáfíà láàyè tó bá fẹ́ lù mí ni tó bá fẹ́ lo jàlálà wọn wàhálà ọmọ ṣẹlẹ̀ lè báyìí ṣùgbọ́n ẹ fún àlàáfíà ní sí ìlú Ìwó gbogbo tí ń dé àdánwò wàhálà fìtínà kò ní wọ̀lú Ìwó yìí bí ọba wọ ẹ̀yin náà ò ní rí wàhálà ẹ̀ sì ní fìtínà bí ẹ̀ bá fọ́lò trẹ́ndì social media pẹ̀lú yín púpọ̀ a rí i pé wàdà níyà nìkan náà ní ẹ̀ ń pèsè pé àníkò sí ìdàkan sí àkọlọ́ nìkan náà ní bẹ́ẹ̀ bí ẹ̀ bá wá sí léyìí náà ìyẹn máa ń rí àwọn challenges kéékèèké bẹ́ẹ̀ sí rí ọlọ́ọ̀nìkan máa borí ẹ̀ gbogbo tí jòun pátá ọlọ́run gbé borí rẹ̀ èyí tí ẹ ń ṣe lónìí kò ní bẹ́ kó dé fún yín ọlá àjẹkẹ́ níwájú ọlọ́run àánú ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run kò ní fi sílẹ̀ lẹ̀ ní orúkọ gba àwọn ìmáàmù àgbà tí wọ́n wà ní káàtọ́jú fẹsítíásítọ́ wà nínú bíbá yìí à ń sọ fún mi pé ilẹ̀ àmà insha Allah assalamu alaikum tó lọ́wọ́ rẹ̀. Mo kàfẹ́ yàn kankan mo kẹ́ tó lọ sí Ìlọrin mo mọ̀ pé àwọn ìmáàmù wà nígbà yìí àwọn Naibul Imam wà nígbà yìí adúpẹ́ lọ́dọ̀ náà àwọn afá wọn rò pé bóyá mo fẹ́ gba sí àwọn bàbá mi máa rò bẹ́ẹ̀ bọ̀mọ́ máa rò pé Olúwo dá afá nígbà tó bá jẹ́ pé sí afá ló fẹ́ ṣe kúkú lọ sí ọlọ wá mọ́sálásí tiẹ̀ kó kó lọ́ba èyí ń ṣe iṣẹ́ afá ipò yìí ní ipò ọba àwọn ọba sẹ́mẹ̀pọ́lọ̀ ni wọ́n pè bọ́ ọba là ń pè èmi gangan tẹ̀ ń wò ìkọ́ ni ọba ẹ lè fojú kan bá ìdìkọ́ ìbí lọ́ba ọba gangan kábíyèsí gangan ìdìkọ́ ìbí òní wọ́n ní àlàdínà yúmi lónà ìdìkọ́ ìbí àwọn tá a bá gbàgbọ́ nínú ọlọ́run ọba tá a
àwọn ọba ní ẹ̀ máa ń pè é. Wọ́n ń pè lọ́ba àwọn èèyàn, wọ́n ń pè lọ́ba àwọn àfáà, wọ́n ń pè ní ọba àwọn pásítọ̀, wọ́n ń pè lọ́ba ìlú, ọba àwọn ọba. Ìyẹn ni pé àwọn ọba ló kó ilé ayé lé lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí ọba tí ẹ̀ wí pé kí wá ní iṣẹ́ mi yẹn? Iṣẹ́ mi ni láti sọ̀rọ̀ ta ni. Ẹjọ́ tọrọ lọ́run. Ẹni tó bá máa sọ̀rọ̀ lórí fóònù kán lọ síta. Lórí mi, àwọn nǹkan tí mò ń sọ wà very important. Iṣẹ́ ọba ni láti sọ̀rọ̀ ta ni. Ọba àwọn ọba ju àáfàá gan lọ, ju pásítọ̀ lọ. Iṣẹ́ ọba ni láti sọ̀rọ̀ ọ̀gá rẹ̀. Tí ọba yé gbogbo Yorùbá tẹ́lẹ̀ kí á mọ̀ ní ìsìn pé èmi ò iṣẹ́ tèmi ni láti sọ̀rọ̀ Ọlọ́run ọba. Ìyẹn ni ọba tó dá àwọn ọba, nítorí nígbà tí ó sọ yóò ní ọba àwọn ọba ni. Ọba èmi wá ní èmi gangan kọ́ lọ́ba, èmi làrólé. Ìyẹn ni mo gbọ́dọ̀ sọ fún gbogbo èèyàn tí a máa ti débì tí a máa ní kábíyèsí, máa ní kábíyèsí Ọlọ́run. Á dá padà fún un. Nígbà bá dá padà fún un, so Yorùbá gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ ọba kìí sọ̀rọ̀ ìbọ̀rìṣà. Ọba àti ìbọ̀rìṣà wọn ò ní àjọṣe. Nítorí pé nǹkan kan tó jórogún ọba tó jẹ́ ọba àwọn ọba, òun náà ní òrìṣà. So kò gbọ́dọ̀ sí òrìṣà láàfin. Ọba tó bá ti lóòṣà láàfin ẹ̀ kìí ṣọba. Ó ti kọ represent ọba àwọn ọba mọ́nú. Ó fẹ́ fìdí ẹni. So kí gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ mọ̀ wípé wọ́n ìwọ tó bá ti ń bọ̀ òrìṣà yìí ṣọba. Lọ́mọ rẹ̀ pé okú jẹ́ àròlé òòṣà yẹn tọ̀ bọ̀. Gbogbo òòṣà tó bá wù kọ́ mọ̀ bọ̀ lọ́mọ jẹ́ àròlé wọn. Gbé wọn sáàfin kí ààfin ẹ̀kọ́ máa jẹ́ ọ̀dọ̀ Ògún, ọ̀dọ̀ Ọya. Èyí máa wọ́n ní òrìṣà ni ọba mọ́ bọ̀. Òrìṣà lọ́ya náà, sẹ́mi ń ṣẹgbẹ́ Ọya. Èmi àtọ́ya máa ṣẹgbẹ́ obìnrin. Ọya, Ọ̀ṣun, èmi àtọ̀ṣun ń ṣẹgbẹ́. Ẹni tí mo lè gbẹ́sẹ̀ lé, ní ọba bá jẹ́ pé ayé ẹ̀ mo wà ní. Àbí ọ̀ṣọ́ba ní ọ̀ṣọ́ba láyé ìgbà tó sún wà ní. So ẹ̀yin àfáà ẹ má rò pé mò ń ṣiṣẹ́ iṣẹ́ tèmi lèmi ń ṣe. Àfáà lẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run ọba. Èmi ni mò ń rólé fún ọba àwọn ọba. Ẹ jẹ́ ká yànnà náà kí sí pé mo ń gbaṣẹ́ yín ṣe èmi ò gbaṣẹ́ mo yàtọ̀ nínú àwọn ọba ni. Ọba tí bá ti ń bọ̀ òrìṣà mi bá wọn ṣe. Kìí ṣe pé bóyá mo ṣe mékìní mi ò ọba tí bá ń bọ̀ òrìṣà ṣe ni. Mọ́lọ́nlọ́kan tó bá jẹ́ pé ọba àròlé Ọlọ́run ni ọ́ kó jẹ́ àròlé Ọlọ́run. Kìí ṣe pé ó ní gbogbo ẹ̀sìn lọ́bọ̀ sí wọ́n ń bọ màálù sẹ́mi ọmọ àwọn bọ́. Àgbà ẹ wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́. Èyí tó yẹ bá wọ́nú ìlú tí bá lọ ń bọ nǹkan èmi ní sọ fún yín pé in tèmi represent l'Ọlọ́run ọba. Èmi làrólé Ọlọ́run, èmi ìsàrólé. Ẹ má gbé èèyàn ní máa bọ̀ òrìṣà. Èèyàn ló sọ òrìṣà di tí à ń bọ̀. So ẹ̀yin èèyàn nu gbé mi, èmi ni mò ń rólé fọ́lọ́run. Èmi ní sọ fún ẹni tí bá ń bọ̀ òrìṣà pé èmi ni mo láṣẹ. Òrìṣà lèèyàn. Aláṣẹ wọn ní kí là ń fọba pè. Ọba òwò ọba aláṣẹ. Ọba ní aláṣẹ lórí àwọn tí orí tó ṣàdá. Ọba ò tún lè jẹ́ kíni? Ọba ò tún lè jẹ́ igbákejì òòṣà. Ṣé èmi wá jẹ́ igbákejì Ọya ni? Ṣé mo jẹ́ igbákejì Ọ̀ṣun? Ṣé igbákejì Ọ̀ṣun ni mo jẹ́? Àbí mo jẹ́ òòṣà wo ló tún wà náà? Igbákejì Mọ́remí. Ṣàngó. Ẹ̀yin ọba tẹ́bá ẹ wò Akire ni. Akire ti Kirele. Akire Kirele àbí ṣé igbákejì òòṣà lẹ́yìn? Aláṣẹ lórí òòṣà. Àyàn gá òòṣà tí ẹ ń bọ̀ láyé. Àdàmbà bẹ́ẹ̀. Èmi àti òòṣà iṣẹ́ àṣọ rẹ̀. We are not àní ọ̀tá ipò tí mo wà ní. Ayé Ọlọ́run ọba lórí ilé ayé la wà.
ààfin ọba láàyè ọlọ́run ọba lórí ilẹ̀ tó bá ti mọ́ mọ́ tí ọba mọ́ kì í ṣàyè ọlọ́run ayé òsà yẹn ni mo bó òsà gan bí àwọn kì í ṣe pé àwọn baba ńlá wọ òsà yìí ṣe rí ìyá ìṣe táwọn baba ńlá wa bá yìí ṣe àwọn alákọ̀ọ́rẹ́ èmi dé sílẹ̀ Yorùbá nù láti wá fi ìdí tí ń jẹ́ ọba lélẹ̀ ibi táwa ti rókọ tí ń jọba ńlọ́dọ̀ ọlọ́run ọba ìgbòǹgbò tí ń jẹ́ kábíyèsí ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ wátàrí síkú máa ń tà ṣáò gbègbè ní jẹ́ kábíyèsí ọba tí ń sọ láti ṣèṣirò kábíyèsí náà nítorí ẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ ó ní Allahumma Malika ìmọ̀lẹ́kì ó lè mi lọ bá nígbà tí ó parí ẹ̀ ó lè mi ní kábíọ́ kùsìkùsì wátàrí síkú máa ń tà ṣáò táwọn èèyàn ọba mọ̀ tí a ń gbé irúmọ̀ fún yín kí n tó dọba mo lè má jọ ẹni tí ó yẹ kó jọba ànábì náà jọ ẹni tó yẹ kó dé èèyàn gidi sànábì jọ ẹni tó yẹ kó dé èèyàn ṣé Ìsá jọ ẹni tó yẹ kó dé èèyàn tẹ́ ẹ̀ bá rí pé bóyá yẹ kí n bọ́ Ọlọ́run wá gbé mi débẹ̀ kí ló sì sí. Ṣé bí mo ṣe wà àṣẹ Ọlọ́run ọba lágbára ju gbogbo tẹ́ ń wò lọ wọn bá pariwo jù bẹ́ẹ̀ lọ kéèyàn pariwo dídẹ̀ ní títí dọ̀la gbogbo gómìnà tó wà ní Ọlọ́run lọ yàn n ò ṣe yọ ọlọ́ba papọ̀ n ò ṣe pa èyí tí mo wá ṣe kò tí ì sí bàbá lẹ́nu tó bẹ́ẹ̀ abọ̀rìṣàwò àwọn atọ́nbọ̀rìṣà yẹn wọn ò lẹ́mìí òjò ní ẹ̀ òjò ebe ń bẹ̀ wípé Ṣàngó pàtà ni níbo èmi gan pa Ṣàngó níbo mo fi Ṣàngó búra n ò sí láàfin mo fi Ṣàngó búra kó kí Ṣàngó pa mí tó wá jẹ́ pé mo wà ń jòkó mo lè búra kó gbọ́n pa mí tí n bá wà ń jòkó màá mọ́ fọlọ́n búra n gbọ́dọ̀ fọlọ́n búra gbé hàn sí wọ́n wà ń jókòó Ọlọ́run ọba ìjókòó wa wọ́n mọ́ fọlọ́n búra gbé mọ́ jókòó bọ́ọ̀ ni èèyàn ṣe ní ju bàbá rẹ̀ lọ bí Ṣàngó bá tiẹ̀ jẹ́ bàbá níjọ́ òun Yorùbá gọ̀dẹ̀ bíi pé ó kọ tí ì tiẹ̀ só kọ Yorùbá tí Ṣàngó jó kọ Yorùbá ni ó kọ núpé ni ìbọ̀rìṣà ìmúnilẹ́rú ni àwọn ìṣẹ́rú ẹ̀yin ọ̀sá àbọ̀ Muhammad abẹ́ ń bọ̀ Muhammad ọlẹ́yìn téèyàn ọba fi tọrọ lọ́lẹ́yìn téèyàn bá rí ọlá ń bẹ̀ ìwọ́ fọ́lá Ṣàngó tọrọ ń gbé gbogbo bí ayé Ṣàngó ṣe rí àti àtúbọ̀tá ẹ̀ kọ́ jẹ́ tí ẹ̀kọ́ jẹ́ tọrọ ẹ̀kọ́ wa sọ fún mi ẹ̀yin tẹ̀ ń bọ́ ìwọ́ fi ṣàdúrà fọmọ rẹ̀ èmi rí ọlá tó lọ ṣe fún Muhammad mo lè fọ́lẹ̀ nítorí nínú gbogbo ìlú láyé jẹ́sítárùn kò sí ìlú tó dàbí Mẹ́kà kò sí ìlú tó lọ́lá tó ibùn nǹkan ìlú tó lóun tá a gbọ́n pọ́n lọ́lá nílé ayé mẹ́gáàdì ni a ṣe fún Mẹ́kà ní Amẹ́ríkà mẹ́gáàdì ni a ń sọ Mẹ́kà ní mẹ́gáàdì wà kọ́ ẹ̀yin náà ṣe gba kí Nàìjíríà gba Amẹ́ríkà ní mẹ́gáàdì tẹ lówó ẹ̀ ìlú kan tí wọn ò fẹ́ owó ọtí wọn ò fowó aṣẹ́wó fowó tẹ́tẹ́ ẹ wá fẹ́ fi ìlú tiwa yìí ẹ fẹ́ fi ìlú wa yìí sẹ́yìn tí ìṣeṣẹ́ tí Mẹ́kà sí iṣẹ́ tí Ànábì ṣe sí Mẹ́kà tí wọ́n láwọn ò fẹ́ owó ọtí gbogbo ilẹ̀ ìwọ̀n ẹni tí ó tọ́tí lẹ́gbẹ̀ẹ́ lé tẹ́gbòó lọ́wọ́ ẹ̀ gbogbo ilẹ̀ ìwọ̀n ẹni tí ó ṣàṣẹ́wó ilé aṣẹ́wó pọ̀ bó ṣe ọwọ́ àwọn wà lóṣogbo ọkọ̀ bàjẹ́ ẹlẹ́fẹ́ owó aṣẹ́wó lẹ́wọ̀n owó tí ní pé yóò mú dàgbàsókè Mẹ́kà ò ṣe yìí Justice Aaron ẹ fẹ́ sọ̀rọ̀ ọgbọ́n nǹkan dá nítorí ẹ̀yà àsìkò gbogbo à ń lọ bìkan mo kàn ní kí n yànnà náà ní tí mo sọ yẹn. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Bismillahir rahmanir rahim.
وينجي الله الذين اتقوا بمفازته لا يمسهم سوء ولا هم يحزنون. kábíyèsí ọlọ́run níta bá lẹ́nu àwọn Yorùbá tí wọ́n sọ tá a dàgbà sáàrin wọn ó ti di àdá kọ́lá bí ò ní jù ti fi wá kókò ní jù. ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀bẹ̀ ìta ká fẹ́ rúdà lọ́wọ́ gbólóhùn méjì tí mo fẹ́ sọ lórúkọ bàbá wa Sheikh Alimi tọ́lọ́run fi ṣe àyípadà sí ìlú Ìlọrin. àfààní fa inna sayyida al-qawmi man kana aliman walau lam yakun fi alihi bihasibi. níbikíbi láyé tí àfáà ńlá bá wọ̀ ó di onílù òní máa jáde jù. lóòkọ wọn àti ó kọ bàbá wa bá lórí àti ó kọ bàbá wa tí wọ́n jókòó tí wọ́n gba Ọlọ́run lọ́lọ́run ní àwọn fẹ́ fi sọ. òṣìṣẹ́ ìgbà tí mo fẹ́ sọ pé mo fẹ́ bá Olúwo dúpẹ́ fọ́lọ́run mo sì bá wo náà dúpẹ́ fọ́lọ́run mo bá Olúwo ẹ̀yà fà dúpẹ́ fọ́lọ́run. máa ń ṣá à fọ́lú omi ọ̀ máa ń ṣá à fọ́lú ẹ̀kọ́ ẹ̀ tó bá wù kó gbà ẹ̀ tó bá wù kó má gbà. àmọ́ gbà ní ìsọ tó bá dàbí síbẹ̀ ó ní fọ̀sì dáàbì máa tù wọ́n wà á rí àdéhùn. èyí tẹ̀ ń ṣe yìí ó yàtọ̀ pátápátá ó yàtọ̀ pátápátá. bí ẹ bá fẹ́ ṣe tọ́lọ́run ó ṣe tọ́lọ́run bí ọba ní tọ́lọ́run ṣe àmọ́ mozebzeb láàmìnà àwòlá wàlámìnà àwòlá àmọ́ kéèyàn máa fi síbí kó máa fi síbí náà ni ìtẹ́ ẹ̀ sọ. ẹ sì sọ̀rọ̀ kan ẹ ní Ọlọ́run lè ṣe èyí ṣojú rẹ̀ Ọlọ́run náà ṣe gbé kalẹ̀ ní. nígbà tó fẹ́ dá Ádámà tó sì ti mọ tó ń yọ lára Ádámà àdẹ́bọ̀ Muhammad sallá ń bọ̀ látara rẹ̀ nínú àlọ́ fi ṣe gbogbo olórí ó sì fún onímà ó sì ní èní já ìlú fẹ̀lẹ̀ àdè kàlífàtà. ìjọ́nà láti bẹ̀rẹ̀ ọba ọ̀dọ̀ Ádámù láti bẹ̀rẹ̀ ọba Ádámù lọ́ba àkọ́kọ́. kàlífà Ọlọ́run bàbá wa Olúwo kàlífà Ọlọ́run ni ẹ sì dúró nídùú kàlífà Ọlọ́run. bí ẹ bá sì dúró níbi tẹ́ ẹ dúró lè mú ti sọ lẹ́ẹ̀kan kódà mo sọ ní mákà níwájú mínísítà mo ní wàkáfítà ẹ dúró síbi ìgbà tó ṣe pé wọ́n máa fi lè mọ́ ti ṣàkóso ìlú àkẹ́. bí ẹ bá dúró síbẹ̀ yìí máa ń tu. ó wá ní ká ànáka fi jáfàdé rọ́dà òun wà náà ìlú. ó dàbí pé ẹ dúró lójú ikú báyìí ikú sì sò lọ. ẹgbẹ́sẹ̀ kan lé lójú bí ẹgbẹ́sẹ̀ kan lé lójú bí wà sọ. tẹ̀mọ́rò bí kalẹ̀ àtọ́lù kéde àzìmọ́tò ó wọ̀ jẹ́ kó ka wò dọ́ wọ́n sàkẹ́rẹ́ kàbáṣe. Ọlọ́run ló fún yín ṣe Ọlọ́run ló ra yín níṣẹ́. òun náà ni ó ní wọ́n yóò náà jẹ́ láwọn lẹ́sìn rẹ̀ tako bí ma fàṣà tì. láàyè bá sohun sùn wọ́n rà hún yá àṣà. àwọn tí wọ́n gbẹ́sìn yìí wá ọ̀nà tó gbàgbé wá nù. àwọn tí wọ́n gbẹ́sìn yìí wá ọ̀nà tó gbàgbé wá nù pẹ̀lú ìmánì. náà ni wọ́n fi sọ pé tí mùsùlùmí kan bá dúró tó bá dúró àbí mẹ́wàá dúró ó ṣe déédéé 100. nígbà tí kíní ẹ̀ ń lọ lẹ̀ ni wọ́n ń dín ikù Ọlọ́run ló fà yín jáde Ọlọ́run ní gbá yín wọlé láyé. gbogbo tẹ́ ẹ̀ ń sọ iṣẹ́ tí àwọn àfáà náà wá ṣe láyé nù iṣẹ́ tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ ṣe sọ pé kó wá jíṣẹ́ mo jíṣẹ́ bá nàbí ṣe jíṣẹ́ sallallahu alaihi wasallam. Ànábì náà sallallahu alaihi wasallam ó yan àwọn àkọ́kọ́ sí pèlè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lọ́dún bẹ́ẹ̀. kódà nu wọn ń dájọ́ wọ́n ń ṣe gbogbo nǹkan. àwọn èèbó sì bá bẹ́ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá. ìlú Ìwó kì í sì ṣe Ìwó kékeré kì í ṣe ìlú kékeré nínú Islam. tá bá dalẹ̀ tá bá tòṣà náà là ń sọ lẹ́kọ̀ọ́ almost about 16th century Islam ti dé ìlú. gbogbo àwọn tí wọ́n ń gba professors ẹjọ́ kọ́kọ́ nínú Nàìjíríà wá bí Islamic studies bàbá abalẹ̀ máa ń sìnkú ọmọ Yorùbá ní láti kú àti dé Òkè Ọya gbogbo àwọn tí wọ́n ń kọ́ wọ́n rí impact àwọn àfáà Ìwó wọ́n bá alákọ̀ọ́lẹ̀ bá fún wágbà tó ṣèwé ó sọ yí pé the history of Africa of West Africa
commenced with the penetration of Muslim scholars into the soil of Africa. Tó táwọn afáwọn òdu Áfíríkà náà bẹ̀rẹ̀ sí kọ ìtàn wọn kalẹ̀. Gbogbo afáwa bàbá ìkókóró Ahmed Kòkóró wọn ni wọ́n ní seat wọ́n ní àyè ní University of Ibadan fọ́nà tá a sọ. Iná ní gbogbo iṣẹ́ wọn lè gbé dání iná lè jí lẹ́fẹ́ ṣiṣẹ́ fún lẹ́sìn ṣiṣẹ́ fún. Ẹ̀yin afá ìdá àbùtò ìtọ̀ náà. Bàbá Olúwo tí ń sọ a máa ń gbọ́ lórí fídíò a máa ń gbọ́ bíkíbi. Kódà ní Mákà ó dùn mí pé èlé máa ṣí fídíò yẹn ni. Ìbá mínísítà yẹn dì mọ́ wọn ni. Ń wò wọ́n bí obìnrin báyìí ni. Pé òun ò ríru eléyìí yìí. Ọlọ́run kò ní dẹ́rù báyìí. Iṣẹ́ tẹ wá ṣe. Ọba ló dẹ̀ rán wá. Ọba ni. Ọba Mákà ló rán ó wá. wá dó wákàtí kan lórí. Ibi kan bẹ náà kúrò níbi Suratul Anfal. Àbí Suratul An'am. Ibẹ̀ yẹn lè ká. The lapse of Jalala into body. Allah. Nígbà tó fẹ́ gbé kọ́ wá ní àlọ́ láàrin ó dákọ̀ aláwọ̀ àwọn àfáà àmọ́ bá ṣe máa ń lò. Ó wá ní ìjọba fẹ́ sọ náà ni pé òní ni mo mọ ní tí ìgbésẹ̀ mi sí. Iṣẹ́ yẹn ló gbélé yín lọ́wọ́ ẹ̀ sì máa sọ ní kò kẹ́lẹ́. Ó sì ti sọ yín pé ولقد كتبنا في الزبور من بعد الذكر ó ti wà nínú àkọọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ilẹ̀ yìí àwọn the righteous servants of God are going to inherit it. Àwọn òjòwò ẹ̀. Ẹjọ́ Sísáràn kí n lè bá fi kún ọ̀rọ̀ yìí. Islam àti ọba 5 and 6 kò ṣeé parẹ́ kò ṣeé yà. Bẹ́ẹ̀ni. Torí tí ń jẹ́ mọ́líkù ọ̀dọ̀ Ọlọ́run láti rí. Ẹ̀sìn mi ò ní ọba nínú. Kò sí ẹ̀sìn mi ọlọ́ba lọ́wọ́. Ìjẹ́ ìsọlé ní bàbá wọlú. Ìbọ̀rìṣà ò ní ọba nínú. Ìjẹ́ ìsọlé dì. Ìbọ̀rìṣà kò ní ọba nínú. Christianity ò lọ́ba nínú. Islam nìkan lòun àtọba gbọ́dọ̀ ṣe. Possible. That's why they have a Malik in Makkah. Ìjẹ́ ìsọlé ní bọ̀ wá dìtà lọ́la. Àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n bọ̀ wá rìkọ́ọ̀dù ọ̀rọ̀ bàbá wa tí bàbá olú. Mo sọ lẹ́ẹ̀kẹ́ pé èmi tí mo dúró yìí ọmọ ògbó lè ní Professor Abdulrasaq Justice Lamar, one of the authorities in Arabic language ní Nigeria and Islamic studies. Ọmọ yín Professor Bẹ́rẹ̀mí Abubakar Abdulrasaq nígbà tó wà ní University of Ilorin tá a bá gbé ọ̀rọ̀ Department Arabic ló wà o. Àmọ́ tọ́lọ̀ Islamic studies ṣe bá bẹ̀rẹ̀ tí professor bá prepare tó bá gbé ìwé kalẹ̀ wọ́n á fẹ́ wíyá professor wọ́n á di wàhálà sábàkàrì láàfù sáwọn tó wà níbi Arabic láàfù ìgbénu Ọlọ́run aago 12 ló wọ́n wá gbé mi dìde yáyàwó náà sọ fún ìyàwó mi ta ló ń gbé bàbá ìjáde lóru wà lọ rè rè ní àwọn wọn á lọ ibi tí màá rẹ̀ dé èmi ni òun ni number 1 friend tèmi èmi ni number 1 friend tiẹ̀. Professor Hegel nílá tiwa níbí Abdulbak wà ó tẹ̀tọ̀ mi ní ó tẹ̀tọ̀ mi sí. Àwọn eléyìí is an authority in the field of Islamic scholarship. Ẹjọ́ wa bá mi jọ. Àwọn náà wá kó gbogbo àjọ ní Mẹ́kà tí wọ́n ní ká bá àwọn ìpàdé yìí. Professor Hegel gbogbo wọn báyìí ọmọ yìí ni wọ́n wá kò lọ bẹ́ẹ̀ tí wọ́n jọ àwọn àná kátó wá sọ pé bàbá wa akéwké tó yẹ pé ó sì dùn mí tí mo wù sí láyé ìsìn nígbà tẹ̀lé ṣe gbogbo tẹ̀lé torí ẹnìkan bẹ tẹ́ ń pè ní wákàtí gbogbo ló ń fà ó wá sọ fún ànábì sọ̀rọ̀ ìsàlẹ̀ pé ó dàbá yìí kódà wọ́n fẹ́ fi túnà yìí pé kó jáde ní amúpadà wàá borí ó wá ní ìbáṣe wà láyé gbà rẹ̀ ìbáṣe kú ọ bí àbáṣe nígbà tí èmi ṣe chairman ní pẹ̀lú a wà ní kámpù tàwọn aláàjì bàbá wa kéwkéwé wá ń ṣe ó ṣe wáàṣì ilẹ̀ wá mìtì wá kú ní kámpù tí wàá mú wa lọ síbi tí aṣọ ara mi wọn débì wọn dàgùn yes lórí iṣẹ́ tẹ̀ ṣe ẹ dákẹ́ bá mi ké ẹ jẹ́ ká lọ ké bismillahir rahmanir rahim
إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حديثها وهم فيما اشتهت أنفسهم خالدون. Gbogbo ṣe ń wù yín tẹ́ fẹ́ ṣe gbogbo Ọlọ́run fún yín ṣe. Ẹ̀yin afáwa gbogbo ẹ̀fọ́ ìwé torí tọ́lọ́run ọmọ akéwù yín ni wá. Ọlọ́run ó lè kẹ́ ẹ sí pẹ́. Ẹ bá mọ olúwo dáadáa o. Justice Aaron. Okay. Bàbá Alẹ́jìgbò. Ẹjẹ́ bàbá Alẹ́jìgbò gbòógì wà bí. Ẹ̀yin àfáwọ̀ ẹ̀yin máàmù wa lẹ́gbẹ̀lì mọ́. Gbogbo ayé ń jẹ́ ti gbọ́ o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lágbàáyé ṣé ẹ ti gbọ́, ṣé ẹ gbọ́ ń tọ́sẹ̀ láàfin Olúwo lónìí, òun látún ní kẹ́ ẹ gbọ́ o. Eléyìí tún gáyà tó lágbára o. Ṣé ẹ gbọ́ pé Olúwo ti ń jẹ́ ọkọ̀ tuntun báyìí? Wọ́n ti sọ Olúwo lórúkọ tuntun. Wọ́n ti sọ Olúwo lórúkọ tuntun. Ẹ pé kọ oní ẹ̀sọ́ Olúwo. Orúkọ tí wọ́n sọ Olúwo lónìí, gbogbo àfáà tó wà nílẹ̀ Yorùbá pátá láwọn àfáà ilẹ̀ Yorùbá tí wọ́n yọjú tí wọ́n wá bí tí wọ́n wá sáàfin Olúwo lónìí, orúkọ tí wọ́n sọ Olúwo ni ẹ jẹ́ ń dákọ̀ ẹ̀ fún yín. Olúwo ni aṣíwájú gbogbo ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá káfàtà báyìí. Aṣíwájú gbogbo ọba mùsùlùmí tọmọ rẹ̀ ní mùsùlùmí nílẹ̀ Yorùbá báyìí. Ìyẹn ni pé Emir of Yorùbá land, Sultan of Yorùbá land. Orúkọ tó Olúwo ṣẹ̀ṣẹ̀ ń jẹ́nu fún gbogbo ẹni tí ó bá ti gbọ́. Kékulé ọgbọ́ kó sọ fún toko, kádàn ọgbọ́ kó rò fóbẹ̀. Orúkọ tó Olúwo ń jẹ́nu Sultan of Yorùbá land, Emir of Yorùbá land. Ẹ̀sìn òbí àti tá a mú wá fún inú o. Ó kí í nítorí pé kì í ṣe pé torí pé ẹ jẹ́ ọba nìkan, ṣùgbọ́n nítorí pé ọba tí ó gbé ìsìláàmù lọ́wọ́ nìyí. Alhamdulillah. Èèyàn ò sì ní gbé ìsìláàmù lọ́wọ́ kọ́lọ̀ má máa pọ́nlé ní gbogbo àyè tó bá dé. Ó dàbí ẹnìkan bá rí yín láàfáà ní ìmáàmù nílẹ̀ Yorùbá wa yìí, tí ọba pọ́n yín lé kó bàbàrà yín, òun náà lè má jẹ́ nǹkan mọ́ láéláé. Torí pé irú ọba tó dàbí yín mi tí rò pé mo rí rí níjọ́ mo ti pọ́n. Ẹ ń sọ pé ò sí rí kí n tó pọ́n, ṣùgbọ́n níjọ́ tí mo ti pọ́n lẹ̀ Yorùbá yìí, ọba tó gbójú tó gbóyà tó gbónu tí ó jáde tán yányán wípé nǹkan mi ò sí lẹ́yìn Ọlọ́run. Níjọ́ mo ti gbọ́n tí ìrírí ẹ̀yin là kọ́kọ́ tí mo kọ́kọ́ rí. Mo wá bẹ lọ́hùn nínú àánú ẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ẹ jábọ́ láéláé. Àmín. Ẹni Ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. Àmín. Olúwo Ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. Àmín. Ṣé bóun ló fà yín sókè, Ọlọ́run má máa jẹ́ ẹ jábọ́. Èèyàn ò lè mọ iye Olúwo jù báyìí lọ. Àbàwọn tí wọ́n bá wa ṣe hajj 2024 tá a ṣẹ̀ṣẹ̀ dé, hajj 1445 lèèyàn mọ̀ pé ọba lolúwo. Torí pé ńgbà wọ́n tún dé Mọ́kà, ọba náà tún ni wọ́n. Nígbà táwọn ọba míì ń bẹ ń bẹ tẹ́nìkan kan mọ̀ pé wọ́n wá. Kò sẹ́nìkan tí ń bẹ ní gbogbo àgbáńlá ayé yányán tí ọmọ polówó wá Mọ́kà lọ́dún ni. Àwa táwa wà ń bẹ pẹ̀lú wọn mọ̀ pé alọ́ba ńlẹ̀ Yorùbá tó ṣe é yan gan. Ẹ̀ǹtẹ́ wá ṣe tó dùn mọ́ mi ju Olúwo ẹ̀ mọ́ Mọ́kà. Òun ni pé bàtàwọn Lárúbáwá ní ẹ sọ̀rọ̀, ẹ gbé àṣà wa lárugẹ, torí pọ̀pọ̀lọpọ̀ wò pé ẹ pàtàkì àṣà. Èèbó ń bẹ ńlẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹ ṣe èèbó, àwọn Lárúbáwá náà àwọn tẹ́ ẹ jọ jókòó wọ́n gbé èèbó dáadáa. Ṣùgbọ́n ẹ wá ń sọ èdè Yorùbá bó ti yẹ kó bá máa sọ. Eléyìí lẹ fi tayọ àwọn ẹgbẹ́ yín, Ọlọ́run ò ní bà yín nú jẹ́ láíláí. Àmín. Mo kí Olúwo púpọ̀. Mo tún wá kí yín lẹ́ẹ̀kan sí i. Torí pọ̀pọ̀lọpọ̀ ọba náà la kúkú lọ kí gbà wà Mọ́kà, àwọn tó ń retí kí láǹfà wọn ni ẹ̀yin tó ń pọ̀ ní nǹkan gbà tá a dọ́dọ̀ yín. Ọlọ́run ò ní bàyìn nú jẹ́ láíláí. Wala hawla wala quwwata. Fídíò náà ni ẹ̀ṣẹ̀ wò tán yẹn o, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ rí i pé ọba ìgan tí ó ti sọra ìdí kan ọjọ́ gbọ́ sí Yorùbá lọ́rùn. Bó ṣe ń bú oṣó ló ń bú àjẹ́ ló ń bú ẹlẹ́bọ lóògùn ló ń yàbẹ̀ everybody wọn. Ìtọ́ba ìgbójúlé gan kò tiẹ̀ wá fẹ́ yé mi báyìí. Láti ìgbà tó ti ṣe nǹkan búburú nílẹ̀ Yorùbá, àwọn àgbààgbà kọ́dẹ̀ ṣì ń wò níran
ó dàbí wípé bóyá ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń sọ pé adákẹ́jà bí èṣù nìyí làwọn ọmọ Yorùbá so ibi tí wọ́n máa gbà yọ sí Olúwo ni kò tí ì yé mi kò tí ì yé mi ẹ̀yin olólùfẹ́ mi ohun tẹ́ bá rí pátápátá lórí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí abẹ́ comment section ẹ ṣé mo dúpẹ́ o ẹ tún máa retí wa lẹ́nìí náà ni láò tún mú fídíò míì wá fún yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ jọ̀ọ́ ẹ bá wa share o ẹ bá wa pín fún gbogbo ọmọ Yorùbá o gbogbo ọmọ Ìwó pátápátá ló gbọ́dọ̀ wo fídíò yìí gbogbo ọmọ ọkọ ìlú Ìwó pátápátá ló gbọ́dọ̀ wo fídíò yìí o ẹ bá mi share ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ dẹ̀ subscribe sórí YouTube channel yìí kẹ́ lè máa rí wa wò lójoojúmọ́ ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀ o. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.